àti pé ní tí Ìlọrin ní, mo fọlọ́run ọba búra, ní tí Ìlọrin ní táwọn ìlú lọ́pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá lọ́pọ̀ wà, ní tí àwọn ìlú míì ní tí Ìlọrin ò ní kò tó nǹkan. Lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin bàbá Dr. Sarah Gbadebo Raji hafizahumullahu wa ra'ah àti ìlú Ìlọrin, òdodo tí ò ṣe yí padà gbogbo a jọ mọ̀ ní pé Dr. Sarah olùmọ̀ ẹ̀sìn ni wọ́n, a gbọ́dọ̀ pọ́nlé, àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni tí a gbọ́dọ̀ fẹnu àbùkù kàn bó ṣe lè wù kó kéré mọ́, ẹ̀ẹ̀kejì nù. Ibi mo wá ń lọ ni pé lóòótọ́ àti lódodo ètò tí bàbá Dr. Sarah fi ṣe ní ìpínlẹ̀ Èkó, ẹ kú ọdún àbí kí ni wọ́n ṣe tí wọ́n fáwọn èèyàn ní oúnjẹ, ọ̀nà tí ètò ń gbà lọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ níjọ́ náà kò bójúmu. Ìdí tí ò fi bójúmu ni pé irú ètò tí wọ́n ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ṣe ní láwọn ìlú kan tí kò tiẹ̀ láriwo lọ. Ẹ jẹ́ n mú àpẹẹrẹ wá, irú ìlú Ìwó nísìnyí, àwọn bàbá wa mọ́gàjí ọba ní Ìwó, ìdílé bàbá wa Fásásí, kọ́lọ́run ọba kó má jẹ́ kí ìdílé náà bàjẹ́, kó má jẹ́ ó tú. Ní gbogbo inú ààwẹ̀ Ramadan tó dórí ìyí tó lọ yìí, èèyàn tí wọ́n fún ní owó níjọ́ Ásámú tí wọ́n lọ fi bẹ̀rẹ̀ ààwẹ̀ ó lé ní 1000 èèyàn, tólóyìnbó ń pè ní 1000, tí èsè 1000 tí èsè 2000, 5,000 láwọn tá a mọ̀, jẹ́ pé àwọn tó gbà lè kà wọ́n gan láwọn tá a mọ̀ tó jẹ́ èèyàn tá a dá mọ̀. Lẹ́yìn ẹ̀ tún wá ní lẹ́yìn ẹ̀ ni wọ́n tún ń ṣínú fáwọn èèyàn ní láwọn mọ́sálásí tó súnmọ́ abala ọ̀dọ̀ wọn àtàwọn tí wọ́n bá tún mọ̀ tí wọ́n tún fún lẹ́bùn tá a lè dákọ. Nínú àwọn tó wá gbẹgbẹ̀rún 5,000 ní ọ̀dọ̀ mọ́gàjí ní rò pa gbọ́njọ́ náà fáwọn bàbá ń sọ pé ó yá ìwọ́n tiẹ̀ òòṣà wo ni wọ́n ṣe lé yín, ṣé ẹ máa ń gbààwẹ̀ lọ́dọ̀ yín, ṣé bàbá rẹ àti ìyá rẹ ń gbààwẹ̀? Wọn ò ṣe rí, torí pé kí ni wọ́n gbà pé iṣẹ́ Ọlọ́run làwọn fẹ́ fi ṣe. Abala abẹ́ wọn. Ẹlẹ́ẹ̀kejì nínú owó náà nílé yá tá a ṣe lọ yìí, àwọn bàbá tí mo dákọ wọn tán yìí nígbà iléyá náà wọ́n tún fáwọn èèyàn lówó, wàláhì wọ́n fún àwọn èèyàn lówó tó jẹ́ pé mọ́sálásí tèmi gan ti ń kírun bẹ́ẹ̀ ṣe fi sí mi wájú nì, wọn ò wo pé ẹnìkan dàgbà, wọn ò wo pé ẹnìkan lówó lọ, bí èèyàn kàǹkà jù bẹ́ẹ̀ lọ wọn ò fi sí wájú. Wọn ò ṣèṣì béèrè pé kinní kan wọ́n fún èèyàn lówó, wọ́n ṣe tiwọn fọ́lọ́run ni. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wa mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Ìmọ̀ràn-Mọ́lá Hasan, màálù tí wọ́n pa ní ọ̀dọ̀ wọn 100 màálù àti 50 ni, tólóyìnbó ń pè ní 150 ni wọ́n pa, ó jù bẹ́ẹ̀ lọ gan tí wọ́n pa, wọ́n sì pín fún àwọn èèyàn bóyá ọjọ́ kẹta iléyá, èbí nǹkan ọdún náà ni. Bí wọ́n ṣe wá ń pín màálù yìí tí wọ́n pín níjọ́ náà, wọn ò ṣèṣì sọ pé wá ńbí ẹ̀sìn wo ló ń ṣe, òòṣà wo ní ń bọ nílé yín, wọn ò béèrè ẹ̀sìn kankan. Kódà ẹlẹ́sìn ìgbàgbọ́ wá bẹ̀ tí mo rí dáadáa tó gbà, oní tí ó gbàgbọ́ tó jẹ́ ẹlẹ́bọ wá bẹ̀ tó gbà dáadáa tí mo rí, mo fojú ara mi rí báyìí. Kódà ẹni tí èkí nǹkan kan tí èsì nǹkan kan wá gbà, ẹni tó jẹ́ mùsùlùmí náà gbà, wọn ò sì ṣèṣì bi ẹnìkan léèrè pé òòṣà wo ní ń bọ nílé yín, ṣé mùsùlùmí ni, wọn ò béèrè ńbẹ̀, wọ́n kàn fún kálukú, wọ́n ṣe Ọlọ́run. Kí la wá fẹ́ lò ńbẹ̀ ni pé ìbéèrè tí àwọn dókítà wa ń béèrè níjọ́ náà, pàápàá jùlọ tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá àgbàlagbà kan pé ìyá màmá kí ni ṣe ní tó tako ẹ̀sìn débi pé ìyá àwọn sọ pé kò sí nǹkan kan, ẹni ìyá àwọn máa lọ. Mo rò pé fọ́nrán yìí gan làwọn èèyàn rí tó bí àwọn èèyàn náà pé àbòsí ló ṣẹlẹ̀ láàrin yìí. Lẹ́yìn ìgbà tí gbogbo eléyìí tẹ́gbẹ́ wá regbé tègbèrègbè tán, gbogbo ẹ̀ ti kúregbé, àwọn tó wá jọmọ bíbí Ìlọrin wọ́n wá bínú. Kí Ìlọrin gan tó bínú, ọ̀rọ̀ yìí dùn àwọn èèyàn, ṣùgbọ́n àwọn tí ń dùn ò lè sọ bọ́ta látàrí pé wọ́n gbà pé olùmọ̀ ẹ̀sìn lẹni tó sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ tọmọ tálíkà ṣẹ̀ tá a bá wí, tọmọ olówó bá wá ṣẹ̀ tá a ní àtòrí pé bàbá ẹ̀ lówó tá a dá sí, ẹ̀pà ti kàbòsí bọnu. Tó bá jẹ́ pé ẹnìkan tí èsè olùmọ̀ bíi tiwọn ló bá ṣe irú nǹkan tí wọ́n ṣe hun tá a bá wí, tá a wá tọ́ lórí olùmọ̀ abẹ́rẹ́ torí pé wọ́n lọ́lá, tá a wá dá wọn sí, a jẹ́ pé àbòsí la fi ń ṣẹ̀sìn tá à ń ṣe ni. Ìlọrin jẹ́ ìlú kan tó jẹ́ pé gbogbo mùsùlùmí nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lórílẹ̀-èdè yìí, a rí pé àyè kan pàápàá jùlọ nílẹ̀ Yorùbá pé àyè kan tí ẹ̀sìn tí ń fẹ̀sìn yangàn. Àti pé ní tí Ìlọrin ní, mo fọlọ́run ọba búra, ní tí Ìlọrin ní táwọn ìlú lọ́pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá lọ́pọ̀ wà, ní tí àwọn ìlú míì ní tí Ìlọrin ò ní kò tó nǹkan. Ìlọrin ò lórò, Ìlọrin ò léégún, Ìlọrin ò lóòṣà kankan tó jẹ́ àjọbọ àpébọ nínú ìlú.
ṣùgbọ́n ìlú yòókù ilẹ̀ Yorùbá wọ́n lóòṣà tí wọ́n jọ ń bọ. Ìwò tá a ló tóbi gan tó jẹ́ ìlú ẹ̀sìn gan tẹ́sìn ti jókòó táwọn bàbá ń ṣègbìyànjú tí wọ́n sì gbìyànjú tẹ́sìn ti jókòó lónìí tí súnà jókòó tí gbogbo ẹ̀ jókòó, wọ́n lóòṣà tí wọ́n pé bọ̀. Eégún ńkọ́? Ní tó súnmọ́ ni kí wọ́n ti mú ọdún eégún ní Ìwó bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Tí wọ́n bá sì mú ọdún eégún, wọ́n lọ sáàfin ọba Olúwo pé àti mú ọdún eégún o, wọ́n sọ fọba gẹ́gẹ́ bí ọba ìlú. Ẹ dákun, ǹjẹ́ nírú ẹ̀, ǹjẹ́ láàárín ibi kan ti mú ọdún eégún nílùú Ìlọrin, mú ọjọ́ eégún àbọ̀jọ́ òòṣà kan nílùú Ìlọrin pé a wà mú lọ sọ́dọ̀ bàbá ọba Sùlú Gàmbàrí o ní ìlú Ìlọrin, ẹ bá ń pe ṣéwù fún bàbá. Só ṣẹlẹ̀ rí? Kò ṣẹlẹ̀ rí, ẹ lè rí ńìlọrin. A lè ráwọn tó jẹ́ pé wọ́n ń gbé nínú Ìlọrin tí wọ́n jó lóòṣà, tí wọ́n ń bọ òòṣà, tí wọ́n bá sì fẹ́ sọdún òòṣà tí wọ́n kàn pa àwọn ẹ̀mẹ̀wà wọn láti ìlú kan sí kejì, wọ́n wá bá wọn ṣe òòṣà wọn nínú ilé wọn, níwájú ìta ilé wọn, ládùúgbò wọn ńbẹ̀, tí wọ́n sì ṣe, tí wọ́n sì pa ní ìmọ́lẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí wọ́n wá gbé jáde sáàrin ìlú, wọ́n máa jó káàkiri, wọ́n wá gbé lọ síwájú ààfin ọba pé bàbá ọba ti dé o, a fẹ́ wúre fọ́ba o. Kì í ṣe Ìlọrin o. Ó ń ṣẹlẹ̀ nílùú ibòmíì. Àyàfi àwọn ìlú táwọn náà bá ṣẹ̀ṣẹ̀ wò pé kíní yìí kò nítumọ̀, ẹsẹ̀ ń pa á tì. Bá a sọ pé wòlíì ti tó, wọ́n ó jó níwájú ààfin, wọ́n ó ṣe gbogbo ẹ̀, wọ́n yọjú sọ́ba, wọ́n ó ṣe gbogbo ẹ̀, torí pé nǹkan tí wọ́n máa ń ṣe general, tí wọ́n máa ń ṣe nǹkan gbogbogbò tí wọ́n ń ṣe ni. Ìlú àwọn dókítà gangan, ìlú àwọn baba olùmọ̀ gangan, ìlú wọn gangan ní kọ̀pẹ́kọ̀pẹ́ ní ọba abẹ ni wọ́n kéde pé kónílé ó gbélé pé orò wọn fẹ́ ṣorò kan. Ilé tí bàbá dókítà tí wọn ò dáwó ilé ìlú, mo fi ọba tó lẹ́nu mi búra, kì í ṣe pé mo tó bẹ́ẹ̀, torí mi náà bẹ lọ́hùn kí n di olùmọ̀, kọ́mọ mi ó di olùmọ̀ ẹ̀sìn tí ó ṣàǹfààní fún gbogbo ayé. Lẹ́yìn eléyìí, àwọn Ìlọrin wá bínú, wọ́n jáde, wọ́n fara ya, wọ́n wá bẹ̀ yín, wọ́n tún pọ́n yín lé gẹ́gẹ́ bí olùmọ̀ ẹ̀sìn, torí wọ́n mọ̀ pé táwọn bá fàbùkù kan yín, àwọn fàbùkù kan ẹ̀sìn tí wọ́n fi ń pọ́n àwọn lé ńìlọrin. Wọ́n sì pè yín túbí nùbí, wọ́n bá yín sọ, dókítà, ẹ tọrọ àforíjì gbangba wálé, àtorí gbangba lẹ ti ṣe prógáàmù tẹ́ ẹ ṣe, ẹ ti ṣètò tẹ́ ẹ ṣe, ẹ tọrọ àforíjì káwọn ó sì mójú kúrò ńbẹ̀. Bàbá kọtí ọ̀gbọ́n, gbogbo wa náà la sì rí. Odidi pòfẹ́sọ̀, prof wa alápọ̀nlé, kọ́lọ́run jẹ́ kẹ́mi bàbá ogún kárí yẹn, pé pòfẹ́sọ̀ Abdulrasaq Abimojide Aláró, nínú ẹ̀ tí mo máa ń gbọ́ wàásù wọn tí mo fi ń somi ara láti ìgbà mo ti wà nílé ìwé gíga di àsìkò tí mo wà yìí. Pòfẹ́sọ̀ Aláró jẹ́ kan, àti dókítà wa yìí náà, àtàwọn àgbà àfáà mi ilẹ̀ Yorùbá náà. Dókítà tó wá, bàbá prof tó wá sọ pé ẹ tọrọ àforíjì, ẹ tún kọtí ọ̀gbọ́n. Mo rò pé náà làwọn ilé wa rò pé ó dàbẹ̀ pé ni wọ́n rò pé bóyá àwọn ti ga kọjá gbogbo èèyàn. Wọ́n wá fún yín ìwé ìpẹ̀jọ́ tí wọ́n wá fún yín ló jẹ́ kí mi wá jáde pé ẹ dákun bàbá dókítà, àbùkù ni ó jẹ́, ìdọ̀tí ni ó jẹ́ fún ẹ̀sìn láti jẹ́ kí irú yín kẹ́ ẹ lọ máa dúró nínú gbàgà nírú ẹ̀yin tá a fi ń yan gan ilẹ̀ Yorùbá pé mashallah, alhamdulillah, àwọn èèyàn rèé, kán wá nírú yín ó lọ máa dúró nínú gbàgà kẹ́ á máa rojọ́ níwájú adájọ́. Ẹ dákun, ó dọ̀tí ẹ̀sìn, ó dọ̀tí àwa tá à ń ṣẹ̀sìn. Ẹ̀rí dókítà wọn, tó jẹ́ pé àwọn karambà ni ọ̀tẹ̀ ẹ̀sìn wọn ti ganú lẹ̀, wọ́n ti ń wo bí wọ́n gbà yọ sí mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ dákun bàbá wa, ẹ̀bẹ̀ la bẹ̀ yín, a rọ̀ yín ni, ẹ dákun torí Ọlọ́run, òun tó wà lókè tá sọ́gbẹ́ o. Tẹ́ ẹ bá ń tọ́ dá mi lójú pé níbi tọ́rọ̀ dé dúró báyìí nísìn, Ìlọrin ló ní mùsùlùmí ló ní Ìlọrin. Tẹ́ ẹ bá tọrọ àforíjì lónìí, tẹ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe, mo jẹ́rìí àwọn bàbá wa ń lọrin, wọ́n pa náà tí ẹ̀ ní gbúrú ẹ̀ mọ́ láéláé. Ní tọ́jọ́ ẹlẹ́bọ gan, tọ́jọ́ mọ karambà nìkan níwájú pẹ́tẹ́kì kan báyìí, tó yẹ̀yẹ́ Ìlọrin tó ṣe gbogbo ẹ̀ gan. Nígbà bàbá wa rí pé ìyá rẹ̀ ó gbáwó ẹ̀sìn wa, ó yíra mọ́lẹ̀, ó tọrọ àforíjì. Àwọn bàbá wa wọ́n síjú àánú wò wọ́n, wọ́n sì pa náà. À ń bọ̀sibọ̀si ẹni tó wá jẹ́ olùmọ̀ ẹ̀sìn tí wọ́n fi ń pọ́n ìlú náà lé. Ẹ dákun bàbá wa dókítà, ẹ tọrọ àforíjì. Bí ọmọ Yorùbá ń tèmi nírè o, torí Ọ̀yọ́ dọ̀tí wa, àwọn ò sì ní lè wò, nílé ara wọ́kọ̀ ká máa ráwọn olórun kan ká máa fi ń ṣe, ká máa fi bàbá wọn ṣẹlẹ́yà lórí ẹ̀rọ àgbàgbé pé bàbá wọn dúró níwájú adájọ́ pẹ̀lú gbogbo ìmọ̀ tí ń bẹ lára rẹ̀. Kò ní tẹ́ a lọ́rùn, ẹ dákun bàbá dókítà. Bí ọmọ Yorùbá ń tèmi nírè o, kò jù bá ń lọ.